Hello sir, bá mú kọ́kọ́rọ́ mọ́tò mi lónìí. Bá mú kọ́kọ́rọ́ mọ́tò mi lónìí. Hello sir. Sir? Okay. Rárá o. Ntí ND. Palace. Ààfin. Ibẹ̀ náà la wà. Okay. Wetin sáyé báyìí? Pápájú lẹni yóò lè wọ́n náà àti tiwa bí báyìí. Ṣé sáwọ́ èyí yóò wá sí wájú ní? Ṣé ẹni yìí lè pàṣẹ fún yóò wá lọ́dún ní? Ó jáde kúrò láàrin ọba ẹ̀. Adẹ̀sí wọ́n rún wọn wọ̀ ẹ̀jọ́. Ó jáde kúrò láàrin Hello sir. Dára àti kò bẹ́ẹ̀ báyìí àti lọ sí town hall báyìí. Ìwọ ni wọ́n. Ẹjọ́. Wọlé. Oh,